Ẹ̀yin èèyàn lé, a mú ọ̀rọ̀ wá lórí ṣé ìgbà yìí ló yẹ kí bàbá wa kí wọ́n dun Yorùbá nínú. Àsìkò tó yẹ kí bàbá wa Bọ́lá Tinubu dun Yorùbá nínú nìyí nítorí pé ojú àwọn Yorùbá ti rí tó Nàìjíríà kò sí èèyàn kankan tó ṣe rí. A ṣá mọ̀ pé bàbá wa Awólọ́wọ̀ wọ́n ti ṣe ìjọba Nàìjíríà rí. Bí a ṣe mọ̀, ọba tó jẹ tìlú rójú, orúkọ wọn ò lè parẹ́ ní inú ìwé ìtàn ẹ̀yin ènìyàn wa. Èyí tó sì jẹ tó ba gbogbo ìlú jẹ́, orúkọ wọn ò máa lè parun. Ẹ mọ̀ wípé orúkọ Yorùbá òun ni bàbá wa gbé wọlé láti ṣe ìjọba. Àdúrà wa ni wípé kí wọ́n ṣe ìjọba yìí dáadáa ní agbára Ọlọ́run, Ọlọ́run á rán wọn lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa, ìjọba rere òun ni à ń wá ní Nàìjíríà. Ìjọba tó jẹ́ pé ó máa mú inú àwọn ènìyàn dùn. Ìjọba tó jẹ́ pé ó máa ran mẹ̀kúnnù lọ́wọ́. Ìjọba tó jẹ́ pé ó máa gbé orílẹ̀-èdè wa débi tó yẹ kó wọ́n gbé dé. Tó jẹ́ pé gbogbo àwọn ọmọ wa wọ́n á rí iṣẹ́, wọ́n á rí dùnnú, wọ́n á rí ayọ̀. Tó jẹ́ pé àwọn olè, àwọn jìbìtì wọ́n máa dínkù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba tí à ń fẹ́ nìyẹn. Yorùbá òun ni ó ń ṣèjọba lọ́wọ́. Ẹ jẹ́ kí ìyípadà bá Yorùbá. Ẹ jẹ́ kí àwọn èèyàn rí wípé Yorùbá wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìjọba yìí. Ẹ jẹ́ ká gbé Yorùbá, ẹ jẹ́ ká gbé níyì. Nítorí wípé gbogbo ìwà tí àwọn tó ti jẹ tán ti wù sẹ́yìn, ẹ má jẹ́ kí Yorùbá bá wọn ṣe. Ẹ má jẹ́ kí Yorùbá lọ́wọ́ sí i. Ẹ jẹ́ kí orúkọ Yorùbá, ẹ jẹ́ kó má parẹ́ nínú ìwé ìtàn láti ṣe ìjọba èyí. Ẹ jẹ́ kí orúkọ Yorùbá, ẹ jẹ́ kí ó gbé gbogbo àwọn aláyàmàyà náà, ẹ jẹ́ kó gbé wọn níyì. Ẹ jẹ́ kí wọ́n rí pé Yorùbá ó ní òótọ́. Ẹ jẹ́ kí wọ́n rí pé Yorùbá ó ní òdodo, ó dẹ̀ ní ìfẹ́ ọmọlàkejì. Nítorí wípé gbogbo àwọn tó ti wá, tí wọ́n ti kówó jẹ, tí wọ́n ti lọ, orúkọ wọn ò lè parẹ́ nínú ìwé ìtàn. Ẹ̀yin náà ẹ wò àwọn tí wọ́n ti ṣe ìjọba kọjá, tí agbára bá ti dọ́wọ́ wọn, wọ́n máa kó àwọn ènìyàn wọn sí, wọ́n á máa kówó mì, wọ́n á máa kówó jẹ, wọ́n á máa kówó pamọ́ lọ sí ilẹ̀ òkun. Wọ́n á máa gbé contract tí wọ́n ò lè ṣe, wọ́n á máa gbé fáwọn ènìyàn wọn. They will do a contract and they will abandon it. Gbogbo àwọn ojúṣe tí wọ́n ṣe, a ní rí nǹkan kan. A ní rí nǹkan kan tí wọ́n gbé ṣe títí tí wọ́n á fi parí ìjọba yìí. Wọ́n á kó gbogbo ẹ̀yà wọn, wọ́n á kó sínú ìjọba. Títí dé Aso Rock, gbogbo family wọn ló máa wà ní Aso Rock. Wọ́n wá máa ṣe bó ṣe wù wọ́n. Ẹ má jẹ́ kí Yorùbá ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí Yorùbá, ẹ jẹ́ kí ìgbà tiwa, ẹ jẹ́ kó yí padà. Ẹ jẹ́ kí Yorùbá, ẹ jẹ́ kí ìgbà tiwa, ẹ jẹ́ kó mọ̀ sí rere. Àwọn tálákà, àwọn aláìní, àwọn tó jẹ́ pé wọ́n struggle, ẹ jẹ́ kí wọ́n mọ̀ sí rere. Ẹ̀yin èèyàn lé, bàbá wa Bọ́lá Tinubu wọ́n ti dé. Àwọn náà wọ́n ti ń ṣe iṣẹ́ tó yẹ kán ṣe. Lóòótọ́ bàbá wa ń kó àwọn èèyàn tiwa sípò, ṣùgbọ́n Ọlọ́run á ran bàbá wa lọ́wọ́. Ẹ dójú ti àwọn ẹlẹ́gàn bàbá wa. Ẹ dójú ti àwọn onísọkúsọ bàbá wa. Ẹ dójú ti àwọn abatẹnijẹ́ bàbá wa. Ẹ ṣe bó ṣe yẹ kí ẹ ṣe pẹ̀lú òtítọ́. Ẹ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé Ọlọ́run ló gbé yín dé ipò yìí, kì í ṣe ẹ̀yin. Ẹ wo gbogbo nǹkan tí ojú yín rí kó tó di pé ẹ dé orí ipò. Ṣùgbọ́n nítorí ìdí èyí, gbogbo àwọn nǹkan tó bá yẹ kí ẹ ṣe títí tó bàjẹ́, ẹ máa dádúgbò míì báyìí kànga ni. Ní àárín títì ṣe ló máa dàbí odò. Ẹ ṣe gbogbo ẹ̀.
ẹni tẹ́ ẹ bá mọ̀ pé ẹ máa wọ àwọ́ọ̀dù contract fún tó máa kówó mi, ẹ má fún wọn ní contract. Ẹ jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tán bá gba contract bàbá wa. Gbogbo àwọn tẹ́ ẹ bá mọ̀ pé wọn ò lè mójútó ọ̀rọ̀ contract, ẹ fà wọ́n yọ bí ìjìgà. Bàbá wa bíríìjì tó yẹ kẹ́ ẹ tún ṣe, ẹ jẹ́ kán ṣe é. Tó bá jẹ́ ẹ máa pe àwọn èèyàn láti òkè òkun ni tán ní òtítọ́, ẹ pè wọ́n kán wá ṣe é. Gbogbo àwọn mẹ̀kúnnù ń jìyà, nǹkan wọ́n, ó wọ́n gógógógógó. Ó kù káwọn èèyàn máa tọrọ jẹ èyí tí wọ́n ti ń tọrọ jẹ. Ọlọ́run á jẹ́ kí ìgbà yín kó tu gbogbo ọmọ Nàìjíríà lára bàbá wa. Nǹkan tí ò dáa tó òun ni ká máa kó àwọn èèyàn wa sílé ìjọba tá a bá ti lágbára. Ẹ wo bàbá wa tí wọ́n jẹ kó tó di pé bàbá wa Tinubu débẹ̀, former President Buhari. Wọ́n kó gbogbo àwọn Fúlàní, wọ́n kó wọn sílé agbára. Ní ìsìn bàbá wa ti dé. Ṣé bàbá wa náà máa lé gbogbo àwọn Fúlàní dànù, wọ́n á kó Yorùbá sílé agbára ni? Àmọ́ bóyá bàbá wa máa ṣe yìí. Ṣùgbọ́n bàbá wa, ẹ fi òtítọ́ ṣe. Ẹ dúró lórí ẹni tó mọ iṣẹ́ yìí kó tó di pé ẹ fi wọ́n sí ààyè tó yẹ kí wọ́n wà. Ẹ má kàn gbé wọn sí ààyè tí wọn ò mọ̀ nípa ẹ̀, nítorí pé èyí ló ń pa Nàìjíríà lára. Èyí ni ò jẹ́ kí a débi tí ó yẹ ká dé. Èyí ni ò jẹ́ kí a lè dìde ká ṣe rere ní gbogbo àgbáyé. Ẹ̀yin náà wo gbogbo àgbáyé, ẹ wo bó ṣe ń ṣe rere. Ṣùgbọ́n tẹ́ bá ń kó àwọn èèyàn tí ò mọ̀ ń pa iṣẹ́, ẹ jẹ́ ká fi èyí ṣe example. Ẹni tó gba contract, road contract, tí ò mọ̀ nípa contract yẹn, báwo lẹ ṣe fẹ́ kó ṣe? Iṣẹ́ burúkú ló máa ṣe. Ọlọ́run á ran bàbá wa Bọ́lá Tinubu lọ́wọ́, nítorí pé àsìkò yìí ni Yorùbá ń fẹ́ oore yín. Ẹ dìde fún Yorùbá. Ẹ má jẹ́ kí ojú ti Yorùbá. Bí a ṣe gbọ́ o, gbogbo owó tí àwọn ìpínlẹ̀ oríṣiríṣi ìlú tí wọ́n pa ní ọdún tó kọjá, á rí. Bọ̀ ìbànújẹ́ ló jẹ́ fún wa wípé àwọn ìpínlẹ̀ kan ní Nàìjíríà wa yìí, wọ́n pa 242 billion naira. Bẹ́ẹ̀ ni àwọn ìbò míì tó jẹ́ pé wọ́n darapọ̀ mọ́ Sokoto, Kano, gbogbo àwọn Kaduna yẹn, àwọn yẹn náà tún pa 189 billion ní ọdún tó kọjá. Ní ilẹ̀ Igbo, níbi tí Abia, Enugu, Anambra, Imo, gbogbo àwọn ìlú yìí wà, ẹ jẹ́ ká gbọ́ iye táwọn pa. Owó táwọn pa ó jẹ́ 149 billion ni wọ́n pa lọ́dún tó kọjá. Ní Northeast tó, níbi tí ìpínlẹ̀ Anambra, Borno, gbogbo àwọn ìlú yìí wà, ẹ jẹ́ ká gbọ́ iye táwọn pa. A máa gbọ́ pé àwọn náà máa pa 92 billion. Ẹ̀yin èèyàn lé gbogbo 25 states yìí, gbogbo owó tí wọ́n pa ní àpapọ̀, ẹ jẹ́ ká gbọ́ iye tó jẹ́ 639.4 billion ní gbogbo owó tí gbogbo àwọn ìpínlẹ̀ yìí pa. Ẹ̀yin èèyàn lé ní ìpínlẹ̀ Èkó tá a wà yìí nìkan, owó tí wọ́n pa ní last year, ní ọdún tó kọjá, ẹ jẹ́ ká gbọ́ iye tó jẹ́ 651.1 billion ni wọ́n pa ní ìpínlẹ̀ Èkó nìkan. Ẹ̀yin èèyàn lé owó tí wọ́n pa ní ilẹ̀ Haúsá àti Yíbò, tí wọ́n pa ní gbogbo north side àti south west, àti west àti east, kò máa tó èyí tí wọ́n pa ní south, kò máa tó èyí tí wọ́n pa ní ilẹ̀ Èkó nìkan. Ẹ̀yin èèyàn lé níbi tí ìrẹ́jẹ wà ní. Tí wọ́n bá wá fẹ́ pín owó, wọ́n á ní Kánò làwọn èèyàn pọ̀ sí. Wọ́n máa kó gbogbo owó tí àwọn south pa ní Èkó, wọ́n máa kó lọ sí Kánò.
wọ́n á máa kó lọ sí Abuja, wọ́n á máa kó lọ sí East, wọ́n á máa kó lọ sí Kaduna. Gbogbo àwọn Fúlàní yẹn, gbogbo owó yẹn náà máa kó lọ. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká kún fún àdúrà o. Kánò tí ò powó rárá, wọ́n á máa gbowó ju àwọn tó powó lọ. Èkó tó powó kò ní sówó nínú ẹ̀. Ẹ wo bí ìyà ṣe ń jẹ àwọn ènìyàn lÉkòó. Ọ̀pọ̀ ní onílé tó jẹ́ pábẹ́ bíríìjì náà sùn. Kí ni ìjọba gbé ṣe fún wọn? Ọ̀pọ̀ ní òríṣẹ́ tó jẹ́ pé wọ́n ń rin títì kiri. Kí ni ìjọba gbé ṣe fún wọn? Ọ̀pọ̀ ní olówó hospital tó jẹ́ pé àìsàn káìsàn ló ṣe ikú pa wọ́n. Kí ni ìjọba gbé ṣe fún wọn? Ṣé ó pọ̀ jù kí a ní ilé ìwòsàn ní Èkó tó jẹ́ ilé ìwòsàn ọ̀fẹ́ tí wọ́n á máa gbowó kékeré lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní agbára láti sanwó ilé ìwòsàn? Ẹ̀yin èèyàn lé, Yorùbá ló débẹ̀ yìí. Ẹ jẹ́ ká fi àdúrà ran bàbá wa lọ́wọ́ kí wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe, torí náà a lè rí bó ṣe yẹ kó rí. Ẹ̀yin ẹ wo Kánò tá à ń sọ̀rọ̀ ẹ̀rí ní 1953 tí wọ́n ń ṣe sẹ́ńsọ̀. Kánò méjì lèèyàn máa yọ nínú Èkó. Ẹ mọ̀ pé Èkó ni àwọn èèyàn pọ̀ jù sí. Ẹ̀yin èèyàn lé, gbogbo nǹkan tó yẹ kí wọ́n fún Èkó ni wọ́n ń fún Kánò. Ẹ wo ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í fún àwọn Kánò ní ilé ìgbìmọ̀ ìjọba tó ju tèkó lọ. Gbogbo nǹkan tó yẹ kí wọ́n fún Èkó, Kánò mà ni wọ́n ń kó sí. Ẹ̀yin èèyàn lé, owó tí Kánò wá ń gbà ó wá pọ̀ ju tèkó lọ. Èyí ò bójú mu o. Ẹ̀yin èèyàn lé, wọn wá ní jẹ́ káwọn ẹlòmíì kan ní nǹkan kan nílùú wọn. Irú Èkó, ẹ wo bíríìjì Third Bridge, wọ́n ló ti ń wó. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ sí bíríìjì. Nígbà tí wọ́n bá ti kó gbogbo owó tó yẹ kán fi ṣe bíríìjì, tán ti kó gbogbo owó tó yẹ kán fi ṣe nǹkan sí Èkó, tán ti kó lọ sí Kánò, báwo ni wọ́n ṣe fẹ́ ṣe? Bàbá wa, ẹ dìde, ẹ gbé ìgbésẹ̀. Ẹni tó bá máa ka sẹ́ńsọ̀ 2023, ẹ jẹ́ kó jẹ́ àwọn olóòótọ́ ènìyàn. Kánò ò pọ̀ ju Èkó lọ. Ṣùgbọ́n ìdí èyí, a ní láti jà lórí òótọ́. Wọ́n á lè ka sẹ́ńsọ̀ ọdún yìí, wọ́n á kà lórí òótọ́, wọ́n á rí ìyàtọ̀ tó wà nínú àwọn tó gbé Èkó àti Kánò. Wọn ò ní máa kó gbogbo owó wa lọ sí Kánò láti máa lọ fi ṣe ìtọ́jú Kánò àti ilẹ̀ Haúsá mọ́. Bí wọ́n ṣe ń ṣe nìyẹn, tí wọ́n máa kó gbogbo owó lọ sí Kánò. Nítorí ẹ̀ ni wọ́n fi ní èèyàn pọ̀ jù Kánò. Èèyàn ò pọ̀ tó ẹni tó wà l'Ékòó, wọn ò pọ̀ tó àwọn tó ń gbé Kánò. Ẹ wá wo gbogbo ilẹ̀ Yorùbá, Ìbàdàn, Àkúrẹ́, Èkó, Ọ̀yọ́, gbogbo ìlú tó wà ní orílẹ̀-èdè South à ń pawó ju gbogbo àwọn tó ń gbé North lọ. Ṣùgbọ́n wọn ò tọ́jú ìlú wa. Gbogbo àwọn títì, tẹ bá wo títì láti Ìbàdàn dé ọ̀nà Ifẹ̀, tẹ bá fi mú, tẹ kúrò ní ọ̀nà Ifẹ̀, tẹ ń lọ sí ọ̀nà bí ìgbà tẹ ń lọ sí ọ̀nà Ìkìrun, gbogbo bẹ̀ yẹn, gbogbo títì ló ti bàjẹ́. Gòtò lẹ máa rí láàrin títì. Gòtò, wọ́n dẹ̀ ń pa owó, àwọn ìjọba ń gbà, ṣùgbọ́n ilẹ̀ Haúsá náà ń kó gbogbo ẹ̀ lọ. Bàbá wa Tinubu, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Àsìkò yìí ni àwọn Yorùbá máa mọ̀ ìpè ẹ ṣoore fáwọn o. Ẹ dìde, ẹ jà fún Yorùbá. Ẹ gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á fún yín ṣe. Ọlọ́run á fún yín ní àwọn olóòótọ́ ènìyàn tí wọ́n máa bá yín ṣiṣẹ́. Ní agbára Ọlọ́run, ẹ̀mí yín á gùn o lórí ìtẹ́. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Ẹ̀yin èèyàn lé, amúyíwá láti iléeṣẹ́ Mashola Gist TV. Please share this video, like and subscribe. God bless you all.